pé mo lè rí ẹ one on one Bíọ́lá kí n rí ẹ níwájú mi báyìí ìkànnì ẹ mo fà ẹ́ lé kòtò Ọlọ́run lọ́wọ́ Bíọ́lá Adébáyọ̀ because kò ń ṣe ẹni tó jalè. It is not the person who stole something alone that is a thief. The person who collected what he stole, who patronized him, is also a thief. This pain that I feel, that my daughter feels, that the other victims feel right now, it's not Ijesha that caused this pain, no. It is you, Biola Adebayo. It is you that caused this pain for me. ọ̀rọ̀ mà ti padà bẹ́yìn yọ ọ̀tọ̀ lẹni tó ṣẹ̀ ọ̀tọ̀ lẹni tí wọ́n ń pè jáde o kábíyèsí olódùmarè ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mà ti ń padà fa Bíọ́lá Adébáyọ̀ lọ́rùn o àwọn èèyàn wọ́n ti fẹ́ tún ìfun lára Bíọ́lá Adébáyọ̀ o lórí ọ̀rọ̀ a grant interview a ò grant interview tí bàbá Ìjẹ̀ṣà o adẹ́rìípòṣónú ni ìyẹn princess mà ti ké jáde o princess mà ti padà sọ̀rọ̀ sókè o wọ́n ní kí olè ju tọwọ́ rẹ̀ lẹ̀ ó ju tọwọ́ rẹ̀ lẹ̀ èwo lẹ tún fẹ́ kó ṣe òun lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lọ́tẹ̀ yìí báyìí o lórí ọ̀rọ̀ princess àti ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó wá fi wá dohun tí wọ́n fi wá ń fa Bíọ́lá Adébáyọ̀ lọ́tún o tí wọ́n ń fa Bíọ́lá Adébáyọ̀ lósì ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sọ wípé kí ni ti Bíọ́lá Adébáyọ̀ nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti princess o kí ni ti Bíọ́lá Adébáyọ̀ níbẹ̀ o àwọn kan ní kì í ṣe òun ló fipá bá èèyàn lò pọ̀ kí wá ní tiẹ̀ níbẹ̀ àbí ṣé ti interview tí ó grant bàbá Ìjẹ̀ṣà ṣóun ló ń bí princess nínú ni kò kì í ṣe Bíọ́lá Adébáyọ̀ nìkan òun ló grant interview bàbá Ìjẹ̀ṣà o ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ sọ wípé princess ti fẹ́ justice ó dẹ̀ ti rí justice yìí o wọ́n ní kó fi bàbá Ìjẹ̀ṣà lọ́rùn sílẹ̀ ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà ó ti jáde nínú ọgbà ẹ̀wọ̀n láyọ̀ àtàlàáfíà wípé kó fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ lọ́rùn o èwo wá ní ti Bíọ́lá Adébáyọ̀ níbẹ̀ òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lọ́tẹ̀ yìí báyìí o ìwà ni princess sọ ganan kí ló wà láàrin princess àti Bíọ́lá Adébáyọ̀ kí ló ń bẹ láàrin princess àti bàbá Ìjẹ̀ṣà ìkànnì King Fast TV òun lẹwà yìí ẹja gbọ́hun tí princess sọ gangan o. pé mo lè rí ẹ one on one Bíọ́lá kí n rí ẹ níwájú mi báyìí ìkànnì ẹ mo fà ẹ́ lé kòtò Ọlọ́run lọ́wọ́ Bíọ́lá Adébáyọ̀ because kò ń ṣe ẹni tó jalè. It is not the person who stole something alone that is a thief. The person who collected what he stole, who patronized him, is also a thief. This pain that I feel, that my daughter feels, that the other victims feel right now, it's not Ijesha that caused this pain, no. It is you, Biola Adebayo. It is you that caused this pain for me. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe mo fà ilé Ọlọ́run lọ Abíọ́lá Adébáyọ̀ mo lo ọlá àwẹ̀ tí àwọn Muslims ṣẹ̀ṣẹ̀ gbà tán yìí àti ọlá àwẹ̀ tí àwọn Christians gbà lọ́wọ́lọ́wọ́ mo pe ẹlẹ́dàá mi mo pe ẹlẹ́dàá ọmọ mi àti gbogbo àwọn victims tí Ìjẹ̀ṣà tó ti abuse Bíọ́lá ní agbára Ọlọ́run á dá ilé ẹjọ́ tó tó Ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ ó máa dá yín ní ẹjọ́ tó tọ́ èpè nìyí Ìjẹ̀ṣà kọ́ ló kọ́sì mí ní bẹ́ẹ̀nù o Ìjẹ̀ṣà kọ́ ló Bíọ́lá Adébáyọ̀ ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi mo fẹ́ kó lọ́kọ́ sílẹ̀ o ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi ó fi gún ojú ọgbẹ́ ọmọ mi gbogbo ọmọ yòókù náà tí wọn ò lè sọ̀rọ̀ gbogbo yín nísìn ẹ̀ ń bẹ̀rù jọ yẹn lẹ́ẹ̀lẹ̀ jáde ẹ̀ lè sọ̀rọ̀ èmi ni wọ́n drag èmi ni wọ́n ṣe they are still bullying me till tomorrow àwọn ọmọ mi ni wọ́n ó dẹ̀ fi igi ó fi kún ojú ọgbẹ́ mi mo fi ọlá àwẹ̀ tá wà nínú èyí mo fi fa ilé kótó Ọlọ́run lọ Bíọ́lá Adébáyọ̀ tó bá yẹ pé bí wọ́n ṣe ló ṣe tó bá yẹ pé tó bá.
ọ̀rọ̀ la wá gbọ́ lẹ́nu princess náà o. kí lẹ́yìn náà wá rí sí ohun tó ṣẹlẹ̀ gangan? kí lẹ rí sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin princess àti bàbá ìjẹ̀ṣà àti bíọ́lá adébáyọ̀ tó wá fi wá di ohun tí à ń fi èpè ìbára ẹni ṣeré? ẹ̀yin alára wa, kí lẹ́yìn náà rí sí ohun tẹ́yìn náà bá mọ̀? ẹ bá wa fi sí abala ìrísí o. ṣóhun tí princess wù níwà ṣó dáa o? ẹ kú déédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa lórí ìkànnì yìí, ìkànnì Kingfax TV o. a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣú àtẹ́lẹsẹ̀ àrìnà, ẹni bá ní amánì òun la ò ní dé bá ń lé o. láṣẹ Elédùmarè, gbogbo ọwọ́ tó ń ṣe ẹ̀ tó ń láìkì post yìí, ẹ ò ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ o. ẹ má gbàgbé, ẹ fọ́lò wa, ẹ láìkì post wa, ẹ share, kẹ́ ẹ comment, kẹ́ ẹ subscribe sórí ìkànnì yìí, ìkànnì Kingfax TV. Ire o.